Girl, I have a question to ask you today. I have a lot of questions to ask you today. Will you marry me if I met you today? Show you possible. Ricardo Banks. She said, you don't even know my father. Oh, dear, my young boy. Then you went to your calorie to carry little day. Everyone share and everyone share fun. Just $1 million. Oh, yeah, now. I say, Jeje, take it slow. Kò lè tó yẹ my darling jẹ́jẹ́. Ó yá náà kò lè bẹ́yẹn sẹ́ àní bí ayé bá ń jí kí ibi ayọ̀ ni kó yí kàn wá. Àmín. Kò lè ẹ má mú ilé ayé le. Ẹ̀yin lè má mú ilé ayé kókókókókó. Easy o jẹ́jẹ́. Òun náà ni ọmọ yẹn ti sọ. Àmọ́ àwọn kan wà tó yẹ pé bó bá ti ń ṣe báyìí díẹ̀ tó bá ṣe fẹ́rẹ́ ó bá ṣe kinní kan little tí wọ́n tàyẹ̀ what is that? Kí lè dé àní ò lè kan ayọ̀ báyìí ni àwọn ọmọ àríra wa rí àmì. Mistura ẹlẹ́rìí ẹ̀yẹ èmi náà ni ẹ̀rín náà ni I don't even know sometimes I don't even tó ti bá ń bínú mo máa ń rẹ̀rìn àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá mọ̀ bí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé tí bá ń bínú mo tún máa ń rẹ̀rìn ni mo ti sọ fún yín pé the best makeup everybody has to wear is what? Smile. Smiling. You just keep smiling. Ẹ rí pé makeup yín for life ni. Abíọ́lá Ọládélé aya wọn l'Óṣogbo wàá ṣeré. Kó tiẹ̀ máa wá tẹ̀ máa tẹ́lu aya wọn l'Óṣogbo aya wọn l'Óṣogbo mélòó ló mọ̀? Oríkì mélòó ló mọ̀ bẹ́ẹ̀? Ìyẹn lẹ̀. Abẹ́òkúta babe. Ìwọ náà oríkì wọn ṣòkòtò kì í gbọ́. Haúsá ò lóríkì Alhaji Danjuma Awúsá olóríkì. Ẹ wà ní mọ̀ pé Awúsá olóríkì. Ibi tó máa yí sí. Na so na. Ó ló bá ní pé kí n lọ sí Ìparà ní ìlú mi. Ẹ̀yin náà mọ̀ pé àwa ló mú àṣà. Ọmọ aṣẹ́ ọlọ́ba lórí. Jọ má jẹ́ kí n continue. Ẹ jọ ẹ̀yin ará lé. Ẹ sit care relax. Tó bá fẹ́ mọ̀ pa oríkì mi, kàn sí mi lórí gbogbo social handle wa tó ń pop up yìí. Àìtí ìdí rárá o. À ń bọ̀. Ẹ̀yin ará lé lóko nílé ní gbogbo ẹ̀ ọkùnrin lóbìnrin ọmọdé àgbà àfín pupa dúdú òyìnbó welcome to our program Kárí Ilé. Bẹ́ẹ̀ ni o ètò tó ń ṣe kí ni ètò yẹn ló gbóyà jù that's justice. Okay, ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ wa kí ẹ káàbọ̀ sórí ètò. Today what are we talking about? Kí la fẹ́ sọ ń pẹ̀lẹ́ ni? Bíọ́lá. Yes kẹ́. Lédè tó má máa ṣojú sí kámẹ́rà yìí. Ìṣèjú sí kámẹ́rà. Kí ló dé? Ìyọ̀yẹ́ ìṣojú mi. Ẹ̀yin ará lé. Ẹ̀wọ̀n ni ẹ̀. Àjẹ́bẹ̀ máa catapult ẹ̀ wá bá yín bí tó wà. Máa catapult ẹ̀. Àwọn alẹ́ náà mú mi pápá. Okay, mo ní gbogbo nǹkan gbà tẹ́ bá ẹni tẹ́ kọ́kọ́ join wa mo ní pé ẹ̀sọ̀ ni ayé ṣe kí ni? Ayé ń ṣe ẹ̀sọ̀ láyé ń gbà. Nítorí náà gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi ṣe because kó má di pé èèyàn máa lọ kábàámọ̀ pẹ̀lú gìràgìrà èyí ló wá lead wá sí topic wa tá à ń try láti sọ pé hey ta ló jowú jù ọkùnrin ni àbí obìnrin ó gba kí n gbé táàbù ilẹ̀ ó yá answer the question. Hey, well, who is most jealous female or male ta ló jowú jù. Ní tèmi ní tìrẹ ó yá. Ọkùnrin jowú obìnrin náà dẹ̀ máa ń jowú. Jọ sọ̀kan. But obìnrin jowú jọkùnrin lọ. Àwọn obìnrin. I don't get that. Obìnrin jowú jọkùnrin lọ o. Obìnrin jowú jọkùnrin lọ. Mọ̀ kú pé ọkùnrin owó ọkùnrin is deadly. Owó obìnrin náà le. Báwo lówó obìnrin ṣe lé o? Àwọn obìnrin tó yẹ pé ọkọ ọ̀la tẹ fóònù lásán báyìí. Ọrùn abáyọ máa dá ń tẹ́ náà ní sùn. Èmi ti mọ̀ pé ìyẹn ló máa yìí sí. Ó máa dá ń tẹ́ náà ní. Èmi ti mọ̀. Àwọn àlùmọ̀ pé ewu ọ. Èmi ti mọ̀ pé ìyẹn ló máa yìí sí. Àgàgà tó wá jẹ́ pé obìnrin wa lọ fẹ́ ọkùnrin tó yẹ pé ó rẹwà. Ọkùnrin máa fẹ́ wàhálà o. Ṣé rí ọkùnrin rẹwà kò rẹwà ọkùnrin mi tó bú rẹwà kò ní kó má ṣe ṣìnà ọkùnrin rẹwà kò ní kó má ṣe ṣìnà ọkùnrin lówó kò ní kó má ṣe ṣìnà obìnrin lówó kò ní kó má ṣe ṣìnà ọkùnrin olówó ìyẹn ò ní kó má ṣe ṣìnà but the first thing remains that ní tèmi ní ti ẹlẹ́rìí ẹ̀yẹ o I believe ọkùnrin ló jowú jù because owó wọn
owó obìnrin gẹ́gẹ́ bó ṣe sọ owó obìnrin lówó kò sẹ́ni tí ò lówó lára Ọlọ́run kan tá à ń ké pè Ọlọ́run ọba owó ni so kò sẹ́ni tí ò lówó àmọ́ èyí tèmi mọ̀ ni pé ọkùnrin ní owó obìnrin is gíragíra rúrúrúrúrú àti bínú àti dànù wọn máa ní irọ́ mi nígbà ìwọ wọn ti fẹnu kọ́ lọ àti tó lè ṣe àti táwọn ọmọ bẹ́ẹ̀ ṣámi sí àwọn á máa tàgẹ́ pé gẹ̀yìn àjẹ́ ni obìnrin mi ló tó kàn ọ́n dẹ̀ máa ní pé kò sí kékeré obìnrin ló tó bọ̀ obìnrin mi àtòní àti ìnùwá ní ẹlẹ́dàá mi mo mọ̀ ẹni tí ò lẹ́lẹ́dàá mo wá fẹ́ jẹ́kẹ̀ mọ̀ kankan ní pé ọkùnrin ló jowú jù because their own owú is style wàá rọ́pò ìtẹ́ pé wọ́n rí ẹ̀pọ̀ lọ́kùnrin wọ́n rí ẹ̀bẹ̀ lónìí bí ẹ̀yẹn kọ̀ fún ẹ ní ọ̀gá ní another àwọn oníwà àfi àwọn ọkùnrin míì pé kìíní bọ̀ 95.5% àwọn ọkùnrin wọn níwà àwọn oníwà bẹ́ẹ̀ tí ẹ̀ pọ́n ọmọ ara máa rè é ókè kìíní kan ó lè jẹ́ bí oúnjẹ lọ́mọ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn ò ní jẹun mọ́ nínú ilé before you know it wọ́n máa pa ẹ́ tì sórí bẹ́ẹ̀dì wọ́n máa wá fìtínú ẹ̀ tó yẹ pé they will victimize you tó yẹ pé ẹkùnrin máa ṣe kí ni mo ṣe wọ́n máa mú ilé yẹn. o tí ì rí ọ̀dájú obìnrin tó máa ní ohun òórùn ẹ o bá máa jẹun kò mú ẹ jẹ ni. that is when there is no obìnrin ló ní owú jù obìnrin ó máa ń fi owú jíjẹ ó máa fi ń ní ọkọ ilé wọn lára o tí ì rí obìnrin tó fi owú jíjẹ fi pa ọkọ ilé ẹ. obìnrin fi owú jíjẹ pa ọkọ ilé tó bá ti jẹ́ pé ó ti invest so much in the relationship. obìnrin ló lówú jù. ordinary pé bóyá ìwọ kọ́ ló ń gbọ́ ọkọ ló ń gbọ́ ẹ 247 alábọ̀dún yẹn kó tó lè rí kí ọkùnrin kó tó lè show owú jíjẹ ó máa pẹ́. ìyẹn ni ò wá dáa obìnrin máa sọ tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ síta. ọkùnrin máa ní pé jẹ́ kí n fún ní. téèyàn bá ṣe ok jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ ẹ̀ téèyàn bá ṣe ẹ̀ wo ló prefer kí n dìé sínú ni àbí kí n sọ lẹ́sẹ̀kẹsẹ̀ kó tán dẹ̀. bí obìnrin ṣe ní nìyẹn. obìnrin onítàn ìwọ nítorí ẹ̀ṣẹ̀ báyìí bẹ́ẹ̀ ló ṣe kíní kan bẹ́ẹ̀ ló ṣe kíní kan. àní bóbìnrin ṣe ní nìyẹn. you can easily make it up with obìnrin. ṣé kí n ṣàlàyé. àgàgà kó wá receive call. ọkàn sọ̀rọ̀ pé relationship nìkan. ọkàn sọ̀rọ̀ pé relationship nìkan àbí anything kóbìnrin the problem about obìnrin tá a sọ pé obìnrin ló jowú jù obìnrin òkè ká mú ara wa àwa méjèèjì ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jowú ara wọn ṣẹ́mu ká má wàá fi ọkùnrin sínsìn kó jẹ́ pé obìnrin if you can make it up with that obìnrin kọ́kọ́ àtìyàwó kọ́ máa jà àbí kí obìnrin yẹn pariwo ó gbé kọ́ Bílíkì ó gbé kọ́ Saheed ó ṣe kíníkan kíníkan ok tí bọ̀bọ̀ yẹn bá lè fi ọpọlọ kó bá yẹ pé ó yá má bínú kinní kan tó ti rí pé ó ti wà jowú owó ẹ̀ fáìn mi sọ pé kinní owó ẹ̀ máa flame up kó lọ 1 week kó lọ 1 day 2 day 3 days 4 days 5 days kó máa fi tẹ́ lọ́rùn kó kọ̀ bọ̀ra shopping gbogbo nǹkan tó ṣe yẹn gbàgbé ó ti gbàgbé ṣé wá rí ọkùnrin kí ọkùnrin rí pé ó kọ ọ́ọ̀gì èèyàn àbí kó wá rí pé come o you say this guy was your ex or one of your toaster kó kọ̀ rí pé oh hi okay ọ́ọ̀gì nìyẹn okay bóyá ọkọ̀ rí pé ó ń tẹ fóònù tuntun exchange new number to get ni nǹkan tó máa kọ́ wò nìyẹn wàá kọ́ rí tó máa change kí lè sọ my lord what did I do you don't do anything you don't do ó máa pa ẹ́ sínú that is when you will not be it won't be approachable wàá kàn mú káàkiri jáde obìnrin ò lè sọ kíákíá pé ọlọ́mọ yẹ kí yẹn pàdé àgbà kó torí pé ó wà ní àwọn obìnrin la burú jù torí pé obìnrin wà ní owó wa ló le jù owó wa le nǹkan tẹ máa owó obìnrin le torí pé onífùfù ni wà àní pé owó tó lè pa obìnrin sáyé tí ó kẹ́ pé ọmọ sọ fọkùnrin tọkùnrin ọmọ á tu pé 10 years later or something pé ìyá ẹyin ṣe báyìí you will be like why didn't you just kill me? ẹ kàn ń sọ à ń sọ mi ẹ̀yin ará lé mo sọ fún yín pé ó ní bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin èmi mọ̀ tèmi mi ò sọ pé obìnrin ò pọ̀ mi ní obìnrin ò ní owú lára ní tèmi ọkùnrin ló jowú jù ìrẹ́ ta ló jowú jù ọkùnrin ni àbóbìnrin ẹ̀yin ará lé ẹ jẹ́ ká gbọ́rọ̀ ráńpẹ́ lẹ́nu àwọn ẹni tó sọ níta ta ló ṣe kí ni ta ló jowú jù obìnrin àbí ọkùnrin. I think ladies the most jealous. Yeah. ọkùnrin jealous ju obìnrin lọ ọkùnrin jowú ju obìnrin lọ ètí tèmi o èmi jowú gan mo jowú. máa sọ pé obìnrin ló máa ń jealous jù because even gan tó bá rí ọkọ ẹ pẹ̀lú obìnrin mi the first thing tó máa kọ́ wá sí máa ìdẹ ni pé ṣé kò sí nǹkan láàrin ọkọ mi àtẹni tẹ̀ ní fẹ́ mọ̀ bóyá nǹkan kan wà láàrin wọn nǹkan tó máa kọ́ wá sí máa ìdìbò nìyẹn
and ìkan tó dẹ̀ ṣẹlẹ̀ ní pọ́n ní believe pé ọkùnrin máa ń like obìnrin so ọkùnrin máa ń cheat gan. We ladies, when you love someone, you have to be jealous. That's one thing about ladies. Táàbọ̀ padà ẹ̀yin ará ilé ẹ̀yin náà ti gbọ́ ní nǹkan táwọn èèyàn sọ níta ìtawà náà ti jíròrò ń bíbá yìí náà ó pọ̀ jaburata tó ṣe ti fẹ́ lù mí obìnrin ló jowú jù ọkùnrin ló jowú jù obìnrin ló jowú jù kò sẹ́ni tí ò lówó lára obìnrin onínú fùfù ni wa obìnrin wá yẹ ṣe yìí ó ṣe kíní kan ọkùnrin jowú títí tẹ́ pé tó bá sọ fún ìyàwó ẹ̀ pé tí ìyàwó ẹ̀ bá ṣẹ̀ torí pé ìyàwó ẹ̀ ó ka ọkùnrin yẹn lè lo ìyàwó yẹn kó lọ fi ṣògùn owó. Obìnrin ló wọ́ sí jù. obìnrin máa ti onífùfù wáyé tó dẹ̀ máa yẹ̀ǹdì sí bá ó máa yẹ̀ǹdì sí káńtà. Ọlọ́mọ yẹ ká rí ìjà obìnrin. mi ní kó má rí ìjà obìnrin. obìnrin ló burú jù. mi ní jẹ́ ẹ̀ o this one is ẹ ti ń gbé síbi búburú. ta ló jowú jù òun náà ni obìnrin ló búburú jowú yàtọ̀ jù. sí. bí obìnrin jowú dé tó jowú dé ó mú ọkọ ilé ẹ̀ báyìí ó lè gbogbo ayé ti kẹ bá ó bì mọ́lẹ̀ ibi tó bá jù pé ó náwó lọ́wọ́ tó bá náwó lọ́wọ́ ò náyè gbóbìnrin obìnrin ló burú jù o. ọkùnrin wa ń kọ́. ibi tó bí tún burú dé a tún máa bá ìyàwó wọn a tún máa jealous bí a tún máa dùn èyí tó mọ̀ ló mọ̀ o èyí tó mọ̀ ló mọ̀ o what you know you know ọkùnrin mi náà wà bẹ́ẹ̀ obìnrin ló burú jù o ọkùnrin mi náà ó máa ṣe báyìí tó bá ra nǹkan fún ìyá ẹ̀ tó bá ra nǹkan fún ìyá ẹ̀ wá gbọ́ ìyá ẹ̀ nìkan lórí nǹkan rà fún èmi ń kọ́ bàbá ẹ̀ kọ́ oríṣiríṣi náà ni gbogbo wa èmi mọ̀ pé yálà ọkùnrin ló jowú jù àbóbìnrin òun náà lẹ ti gbọ́ yẹn ẹ máa fi ìwé ẹ máa fi kọ́mẹ̀ntì yín ẹ máa fi ránṣẹ́ sórí social media wa ṣẹ gbọ́ à ń bọ̀ àìtí lọ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu Àjíṣọpẹ́ ọmọ ńlá. Ire ló ní o lọ́wọ́ Olódùmarè ọba mi àtayé rọ̀ bí àgógó aláwùrà bí tó ṣe gbogbo rẹ̀ létò ètò Àjíṣọpẹ́ mo tún ti dé lónìí o kíkẹ́kẹ́ ó pa máa tí ò ro wọn lẹ́nu Àjíṣọpẹ́ lèmi ń jẹ́ èmi lẹ́sà ọ̀gbìn tó dá abẹ́ tí ò lẹ́jọ́ nú rárá lónìí oyin lodù tí mo mú wá o a ní lónìí oyin lodù tọrùn mi là fi rán mi sí yín o oyin táwọn olóyìnbó ń pè ní honey ẹkúlé làǹkàrà lé ẹkú àti ìlàkẹ́ni tí a ti rí péjọ mẹ́ta Àjíṣọpẹ́ mo tún ti dé oyin ní odù tí mo mú wá lénìí oyin ẹ máa wò mí ní pé oyin kí ni mo mú oyin wá fún ẹ máa wò mí o ẹ máa bá mi ká lọ kẹ máa fọkàn bá mi ká lọ kẹ máa fọkàn tẹ̀lé mi oyin honey ǹjẹ́ ẹ mọ̀ wípé yàtọ̀ sí pé àkàn máa ń lá oyin máa ń dùn oyin máa ń dùn ǹjẹ́ ẹ mọ̀ ipò tún ní iṣẹ́ ìmíràn tí oyin máa ń ṣe tíyàn bá ní sore throat tí ọ̀fun bá ń dùn yàn tí wọ́n wò pé ẹ ti lo oògùn ilé ẹ ti lo oògùn yẹn kò ṣiṣẹ́ kò lọ kinní kan ẹ̀yin má tiẹ̀ panic rárá ẹ má gbọ̀n rárá o ẹ má gbọ̀n ẹ farabalẹ̀ ẹ bá mi wá oyin ògidì oyin original ló ń pè ní oyin ògidì kẹ wá bá mi wá tíì tó gbóná tí kò gbóná jù tó rán lọ́wọ́rọ́ kẹ pò pọ̀ kí ẹ wá gbé mu ó dá mi lójú iṣẹ́ ajẹ́bí idán ló máa ń ṣe ọ̀fun dídùn yẹn kódà kò ní di ọjọ́ kejì tó fi máa ṣe kíni tó fi máa pòórá lọ. ẹ̀yin ará mi nílé mo lérò pé enjoy little tip tí Àjíṣọpẹ́ mú wá ṣé kélé báyìí la máa mú wá lórí ètò yìí a mọ̀ bẹ́ẹ̀ àmọ́ mo mọ̀ pé ẹ máa ń rí ọgbọ́n kan kọ́ ẹ dẹ̀ máa ń rí wa ṣe máa ń a máa ń tojọ́ jù a dẹ̀ máa ń hágì jù yes now so that I'm get to a point pé okay view oníkálukú bó ṣe kọ wájú sí mi ó kẹ̀yìn sẹ́lómi ó lè kọ̀yìn sí Bíọ́lá ó dẹ̀ lè kọ àárín sẹ́yìn but the kókó ni pé ẹ jẹ́ ká mú ètò dà ká máa fi ṣe wa wò àní mọ̀ máa kọ́pì èèyàn ìka wa yóò dọ́gba that is why we have like this kò dọ́gba rárá ẹ má máa ṣe kọ́pì obìnrin jowú jù ọkùnrin ló jowú obìnrin jowú jù ọkùnrin lọ òun ni topic tí a sọ̀rọ̀ lé lórí lénìí ìwọ tó bá wa lénìí ó wà lórí gbogbo social handles wa ẹ lọ síbẹ̀ kẹ́ wò kẹ́ tẹ̀ drop comment yín we always love you whenever you get back to us feedback yín gangan ló máa ń mú wa tẹ̀síwájú dáadáa Mistura ẹlẹ́rìn ẹ̀yẹ àti Bíọ́lá ló ń sọ fún wípé ó dàbọ̀ ire o.